ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa wípé oṣù tuntun lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò tu èmi àti ìwọ lára. Bí a ṣe ń tẹ̀síwájú, ìkànnì yìí òun náà ni Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, orúkọ mi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church ní Fátòkun ní Bàkú ní ìlú Ìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, àní ọjọ́ òní, àkòrí tó wà níwájú mi ni pípa ìrántí mọ́ fún ìran tó ń bọ̀. Pípa ìrántí mọ́ fún ìran tí ó ń bọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 30 títí dé ẹsẹ̀ 45. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà sinmi ní ọjọ́ keje. Àwọn ará ilé Ísírẹ́lì sì pe orúkọ rẹ̀ ní mánà. Ó sì dàbí irúgbìn kóríáńdérì funfun. Adùn rẹ̀ sì dàbí àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ tí a fi oyin ṣe. Mósè sì wí pé èyí ni ohun tí Olúwa pa láṣẹ: ẹ kún òṣùwọ̀n hómérì kan nínú rẹ̀ láti pamọ́ fún ìrandíran yín, kí wọn kí ó lè máa rí oúnjẹ jẹ tí mo fi bọ́ yín ní ijù nígbà tí mo mú yín jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Mósè sì wí fún Áárónì pé mú ìkòkò kan kí o sì fi òṣùwọ̀n hómérì kan tí ó kún fún mánà sínú rẹ̀, kí o sì gbé e kalẹ̀ níwájú Olúwa láti pa á mọ́ fún ìrandíran yín bí Olúwa ti pàṣẹ fún Mósè. Bẹ́ẹ̀ ni Áárónì gbé e kalẹ̀ níwájú ibi ẹ̀rí láti pa á mọ́. Àwọn ọmọ Ísírẹ́lì sì jẹ mánà ní 40 ọdún títí wọ́n fi dé ilẹ̀ tí a tẹ̀dó. Wọ́n jẹ mánà títí wọ́n fi dé agbègbè ilẹ̀ Kénáánì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a gbé yín ga lónìí lẹ́ẹ̀kan sí fún àkókò oore ọ̀fẹ́. Ọlọ́run gba ọpẹ́ wa. Oore ọ̀fẹ́ fún òní, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Ọ̀rọ̀ yìí túmọ̀ rẹ̀ sí ayé wa, kó sọ wá di ẹni ìyè, kó sọ wá di ẹni ìgbàlà. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹsẹ̀ wúrà wa ọ̀làwì ní ẹsẹ̀ 22. Ó kà báyìí wípé Mósè sì wípé èyí ni ohun tí Olúwa pa láṣẹ: ẹ kún òṣùwọ̀n hómérì kan nínú rẹ̀ láti pa á mọ́ fún ìrandíran yín, kí wọn kí ó lè máa rí oúnjẹ tí mo fi bọ́ yín ní ijù nígbà tí mo mú yín jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Bí yóò bá tàn yóò bá àrọ́bá. Ohun tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àárọ̀ yìí ń pàkíyèsí wa sí ni pé gbogbo wa ni a mọ ìrìn àjò Ísírẹ́lì, wípé bí Ísírẹ́lì bá ṣe ń rìn ìrìn àjò, kíní kan wà tí Ọlọ́run ń pàkíyèsí wọn sí, òun náà ni àfiyèsí. Òun náà ni wípé ẹ̀rí tí lẹ́yìn tí ìṣòro bá dé fún ìran Ísírẹ́lì, wọ́n máa ń pe Ọlọ́run sí àkíyèsí nǹkan. Wọ́n máa ń pe Ọlọ́run sí àkíyèsí àkọsílẹ̀ rẹ̀ láàárín òun àti Ábúráhámù, Ísákì àti Jákọ́bù. Now, tọ́pìkì wa, àkọlé orí ọ̀rọ̀ wa tòní sọ wípé pípa ìrántí mọ́ fún ìran tí ó ń bọ̀. Ẹ mọ̀ wípé rírọ̀jò oúnjẹ fún wọn ní aginjù kò yẹ kó nítumọ̀ sí wọn, ṣùgbọ́n àkíyèsí tí Ọlọ́run ń pè wọ́n sí ni wípé ó ṣeé ṣe kí irú oúnjẹ bẹ́ẹ̀ ó mọ̀ sí ní agbègbè ibi tí wọ́n ń lọ, ṣùgbọ́n ó yẹ kí wọ́n máa ní ìrántí wípé àwọn jẹ oúnjẹ báyìí. Ó ṣeé ṣe kí àparò, irúfẹ́ àparò tí ó fi bọ́ wọn ní aginjù kó má sí ní agbègbè ibi tí wọ́n lọ, ṣùgbọ́n ó yẹ fún wọn láti máa rántí wípé nígbà tí àwọn wà ní aginjù tí gbogbo dojúrú, àwọn ní orí ọ̀fẹ́ láti jẹ àparò. Tábà tí wàá bá pàdé yóò máa wá sí ìrántí wọn wípé àwọn jẹ. Olúwa kì í fẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ láìsí ìrántí tàbí láìsí ìpamọ́ fún un. Yorùbá sọ wípé
bí ọmọdé bá ìpèlé nílé tí wọ́n ní kò ní ṣe o kò ní ṣe aṣọdá. ìran Ísírẹ́lì rin ìrìn àjò tó pọ̀, àkọsílẹ̀ àti àfiyèsí ohun tí wọ́n àti àfiyèsí ó wà lára àgbékalẹ̀ ohun tí a fi ń pè wá ní onígbàgbọ́ lónìí. Tẹ́ bá gbàgbé nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ìwé Ẹ́kísódù yìí bákan náà, àkọsílẹ̀ ohun gbogbo tí a ṣe fún ìrúbọ fún ìrékọjá pátápátá ó ló padà wá sí ìmúṣẹ nígbà tí a dé inú májẹ̀mú titun. Nígbà tí a wá dé inú májẹ̀mú titun, àwa rí wípé àkọsílẹ̀ ohun gbogbo tó ṣẹlẹ̀ tí Ọlọ́run ìrìn àjò àti ìbálòpọ̀ láàrin Ọlọ́run àti ìran Ísírẹ́lì ló wá gbé wá fún gbogbo ènìyàn. Ìran Ísírẹ́lì nìkan kọ́ ló wá ń jàǹfààní rẹ̀, torí pé a mú kí a pa àwọn nǹkan yẹn mọ́ fún ìran tó ń bọ̀, èyí tí í ṣe ìran tiwa, ìran tí a wáyé, ìran tí a ti ń bá bọ̀ títí tó fi di ọjọ́ òní. Nígbà tí a bí èmi bá wọn ní ìran wa, ohun tí mo mọ̀ tí wọ́n máa ń ṣe ń bẹ̀, èyí tó tẹ́ mi lọ́rùn mo gùn lé, èyí tí ò tẹ́ mi lọ́rùn mo fi lẹ̀, torí pé àtọwọ́dá àwọn nǹkan tó jẹ́ nǹkan tí a lè pè ní àbùdá ènìyàn ó pọ̀ nínú rẹ̀. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ yìí. Ìran ibi tí a bí mi sí, ìlù ni wọ́n máa ń lù ní ilẹ̀ Yorùbá. Ó sì yé mi dájú wípé ìran onílù, ìran alágbe ni wọ́n. Èyí tó túmọ̀ sí wípé nínú ilé wa, ní agboolé wa, tẹ́ bá ti ń wọlé ní agboolé lápá ọ̀tún lápá òsì nínú ọ̀dẹ̀dẹ̀ ilé wa, ẹ̀rí wọ́n fi àwọn ìlù kọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan, tó túmọ̀ sí wípé lọ́gán tí àwa gan dénú ilé, láì ṣe pé wọ́n sọ fún wa wípé a jẹ́ ọmọ àyàn, àpẹẹrẹ fi hàn wípé onílù ni wá, wípé a jẹ́ ọmọ onílù. Ará nínú Olúwa, ará tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin, kí ni ipa tí wọ́n náà fẹ́ fi lélẹ̀? Ǹjẹ́ ohun tí o ti ẹ̀ ń fi lélẹ̀ ó jẹ́ nǹkan tí Ọlọ́run lè pa láṣẹ wípé kó kọ sílẹ̀, àbí ó ti ẹ̀ jẹ́ nǹkan tó lè pamọ́ fún ìran mìíràn tó ń bọ̀? A ti rí àwọn ìran kan lórílẹ̀‐èdè yìí tó jẹ́ wípé kò sí ohun tí wọ́n gbé tí wọ́n gbé, kò sí ohun tí wọ́n lé tí wọ́n ò bá, kò sí ohun tí wọ́n wù wọ́n lọ́kàn ara wọn láti ṣe, tó jẹ́ wípé àkọsílẹ̀ ìran wọn tá a ti ní kò lè mú wa káyẹ̀ wọn lọ́wọ́ ẹ̀rù, torí pé wọ́n ṣe, wọ́n dẹ̀ fi ipa lélẹ̀. Ipa wo ni wọ́n náà fi lélẹ̀ lónìí? Ará nínú Olúwa tó ń gbọ́ mi, a tún ti wọnú oṣù tuntun mìíràn. Kí ló fi lélẹ̀ lánàá? Kí ló fi lélẹ̀ lónìí? Kí ni nǹkan tí o fẹ́ ká mọ̀ nípa rẹ lọ́la? Nínú àwọn ìwàásù tá a ti ń gbọ́ bọ̀ látẹ̀yìn, ìkan lára àwọn akẹgbẹ́ mi sọ wípé àwọn ènìyàn ò ka Bíbélì mọ́, àwa lókù tí wọ́n ń ka. Ẹ gbọ́ kí ni a pè ní Bíbélì? Ohun tí a kọ sílẹ̀ nínú ìmísí ìgbé ayé àwọn ènìyàn kan látẹ̀yìnwá, ohun ní tí wọ́n fi sílẹ̀, wọ́n sì kó jọ papọ̀ fún wa, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó wá jẹ́ nǹkan iyebíye fún wa lónìí. Ǹjẹ́ ayé rẹ yóò tẹ̀ jẹ́ iyebíye fún àwọn ọmọ rẹ lọ́la, fún ìran rẹ lọ́la, fún àwọn ọmọ kí ni wọ́n fẹ́ dé bá? Gbọ́ tó bá ti jẹ́ wípé Ọlọ́run pa á láṣẹ fún ìran Ísírẹ́lì láti ṣe àkọsílẹ̀ bí a ṣe rí nínú ẹsẹ̀ wúrẹ́ àwa yẹn, wípé kí wọ́n gbé àwọn nǹkan yẹn, gbogbo nǹkan tó fi bọ́ wọn, ó ní kí wọ́n make sure kí wọ́n rí dájú wípé ó wà nínú àgọ́, ó wà nínú àpótí ẹ̀rí, èyí tó túmọ̀ sí pé ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, bó bá ṣe fún ènìyàn láti dé Jerúsálẹ́mù tàbí ibi tí a kó àwọn nǹkan wọ̀nyẹn sí, ó ṣe ká bá a níbẹ̀. Kí la fẹ́ sọ nípa tiẹ̀ tó bá kọjá lọ? Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Àpẹẹrẹ mìíràn tá a rí ni wípé ìran Ísírẹ́lì bí Ọlọ́run ṣe pa á láṣẹ fún wọn, kò sí ibi tí wọ́n dé tí wọn kì í fi òkúta lélẹ̀. Òkúta wo ni wọ́n náà fi lélẹ̀? Ṣé òkúta tí ìran rẹ̀ ó dé bá tí wọ́n sọ yìí pé òkú iṣẹ́ ni, àbí òkúta tí wọ́n bá tí wọ́n sọ yìí pé àkótúkù rẹ̀ lọ́nà ọ̀run? Kí ló ń fi lélẹ̀? Kí ni ipa tó ń fi lélẹ̀? Kí ni tó ń fi lélẹ̀? Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ó yọjú síbi kan tí wọ́n sọ fún wọn ní pé àwọn mọ̀ wọ́n? Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ó tiẹ̀ wù wọ́n bí ènìyàn láti sọ wípé àwọn fẹ́ jẹ́ orúkọ rẹ̀? Gbogbo wa là ń sọ wípé à ń kọrin, à ń sọ wípé
a fẹ́ kí ìbùkún Ábúráhámù kó jẹ́ tiwa bí ó bá jẹ́ bẹ́ẹ̀ lótìtọ́ ó túmọ̀ sí pé ẹ̀yà ìran Ísírẹ́lì là ń kara wá sí yẹn bí ìran Ísírẹ́lì bá wà lè fohùn rere lélẹ̀ tí wọ́n pa á mọ́ fún ìran tiwa kí ni ìwọ náà fi lélẹ̀ lónìí bí ìran Ísírẹ́lì bá débi kan wọ́n á ṣe àkọsílẹ̀ ẹ wo Ísákì òdèdè máa gbẹ́ kànga o Bíbélì sọ fún wa ní pé ní gbogbo ibi tí Ísákì dé kó tó dé Rẹ́hóbótì ó ń bá ọwọ́ ìran Ísírẹ́lì níbẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ò jẹ́ kó dúró ń bẹ̀ ìwọ náà ń gbìyànjú àti fi ipa nílẹ̀ àwọn àjẹ́ ìran yín tó bá láyé wọn àjẹ́ kó ní ipa mo pa á láṣẹ látòní lọ fún ìṣerere rẹ kọ̀rọ̀ kó palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù alágbára la kó palẹ̀ wọn mọ́ fún ìwọ náà lórúkọ Jésù ó fẹ́ ní ipa ohun kankan tó kàn nílò láti ṣe ni wípé o nílò láti ní èrò dáradára o nílò láti ní èrò rere torí pé àti ní ipa tàbí láti fi ipa rere sílẹ̀ láti pa á mọ́ ohun tó bá lọ́wọ́ àwọn òbí rẹ tó dára ǹjẹ́ wọn náà ń gbìyànjú èmi bá lọ́wọ́ ìyá mi mo bá lọ́wọ́ àwọn òbí mi wípé ọ̀rọ̀ yẹn ni fún wa láti jọ́sìn ọ̀rọ̀ yẹn ni fún wa kò sóhun tá a lè máa ṣe ní ìgbà kó tó di pé bàbá mi ṣìpò padà bí wọ́n ṣe jẹ́ aláìgbàgbọ́ tó mo sọ fún yín wípé ní àkókò àti lọ sí ilé ìjọsìn wọ́n kàn án nípa fún wa torí pé wọ́n sọ fún wa wípé àwọn òbí àwọn kàn án nípa fún wọn wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún wọn láti lọ máa jọ́sìn Dáfídì sọ pé inú mi dùn nígbà tí mo gbọ́ wípé ẹ jẹ́ ká lọ sí Olúwa mo kàn án nípa fún ara mi àwọn ọmọ mi bá gẹ́gẹ́ bí ojúṣe mo wo ohun téèyàn lè máa ṣe tí ó sọ fún àwọn ọmọ mi lọ́jọ́ ìsinmi wípé ẹ jẹ́ á lọ gbá bọ́ọ̀lù àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọ wa bá lọ́wọ́ wa òun ni wọ́n ń gùn lé ǹjẹ́ tí wọ́n bá pa á mọ́ di ìran mìíràn tó ń bọ̀ ṣáàsàn kankan nípa rẹ̀ ní rere mọ́. Ísákì ó gbẹ́ kànga níbi tí ó ti rí ọwọ́ àwọn ìran rẹ̀ ó sì ṣe àṣeyọrí kò sì tún mọ́ ǹjẹ́ ìwọ náà lónìí ò ń gbìyànjú láti fi ipa lélẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ tó bá jẹ́ pé lótìtọ́ bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá kí la fẹ́ sọ nípa tiẹ̀ kí là ń gbé kí là ń bí tó fi di wípé àwa bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣe wípé bámúbámú ni mo yó èmi mọ̀ bóyá ebi ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan tó o bá sọ bẹ́ẹ̀ ebi ó pa ìwọ láyé yóò tó pa àwọn ọmọ rẹ yóò pa ọmọ rẹ àfi kó o fi tó dára lélẹ̀ o kó o pa á mọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run bí àwọn áńgẹ́lì bá lè máa kọ àkọsílẹ̀ ohun tí à ń ṣe ó túmọ̀ sí pé ohun tí wọn náà ń ṣe o nílò láti máa kọ sílẹ̀ Ọlọ́run tọ̀ wá lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì fi ayé rẹ fún kò sì ní èrò rere gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ òun nìkan ní ọ̀nà àbáyọ tó lè mú ìwọ fúnra lára rẹ la ipa tàbí ní ipa tí ó ṣe é fi lélẹ̀ fún ìran tó ń bọ̀ lórúkọ Jésù mo ṣe ń pinnu láàárọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní fi ipa rere lélẹ̀ oore ọ̀fẹ́ tòní yóò tó fún ọ ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run ayérayé a dúpẹ́ o a gbé yín ga fún àǹfààní òní fún oore ọ̀fẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan tí a tún ti rí gbà ẹ gba ọpẹ́ wa ẹnìkan gbọ́ mi ó ń wò mí mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ àìní rẹ òpin débà ìpòǹgbẹ rẹ fún ohun rere lónìí alágbára ńlá kó sọ ọ́ di ayọ̀ fún ọ gbogbo agbára tó mú ọ ṣiṣẹ́ àìlópin lónìí gbogbo ogun ìṣẹ́ nínú ayé rẹ òpin débà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ǹjẹ́ lẹ́ẹ̀kan sí mo kí wa wípé a kó ìtẹ̀síwájú bí ẹ ṣe ń gbọ́ ìkànnì yìí tí ẹ sì ń tẹ bọ́tẹ̀nì pupa yẹn láti rí i pé a jẹ́ alábàápẹ́pọ̀ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àbí ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a pe ètò yìí ní oore ọ̀fẹ́ fún òní ẹ jẹ́ kí èmi àti yín náà ká pàdé bákan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Olúwa yóò bùkún yín o ẹ ṣé àdúpẹ́ o.